ìyáàfin Akíntayọ̀ Abigail lé ọdún kan lókè pẹ̀. ọkàn mi mọ́ rẹ̀ ọkàn mi bàbá. bọ́dún bá ní láyé ṣe la máa ń dúpẹ́ ọdún ọlọ́dún ní mọ́dún tiẹ̀ lọ́dún erin mọ tiẹ̀ nígbó ìrìn ẹ̀fọ̀n mọ tiẹ̀ lọ́dàn oyin mọ tiẹ̀ láfárá ẹ̀rún mọ tiẹ̀ lágìyàn òjòlá mọ tiẹ̀ nínú àpà ẹja mọ tiẹ̀ lálẹ́ omi alákàn mọ tiẹ̀ lálẹ́ odò April 1 ní ti màmá wa Akíntayọ̀ Abigail aya Akíntayọ̀ Fẹ́mi aláṣẹ àti olùdarí Success International College Ondo ìran ṣẹ̀kẹ̀rẹ̀ kì í bá ń ròde ìbànújẹ́ òní mọ̀ ìbànújẹ́ láyé ń bí ìdùnnú la fi ń jíjó gángan ìdùnnú òní ṣe báìbàì fún ọ tọmọtọkọ àyún lọ àyún bọ̀ lọ́wọ́ yẹnu òní bá wọn kàgbákò òní bá wọn nájà wàràwàrà Happy Golden Jubilee. ìyáàfin Akíntayọ̀ Abigail Ondo nílé bàbá rẹ̀ ìwọ lọ́mọ Ondo Ẹ̀kímògún Ajaya torítorí bó bá lòun jájá mọ́ ọ̀jàjá la ó máa pè ọ́ Ondo kan ò gbọ́dọ̀ jẹ́wé ìran bẹ́ẹ̀ ni wọn ò gbọ́dọ̀ tú gbòǹgbò ẹ̀ ìrèmọ̀gún ni ọ́ alágbẹ̀dẹ ń tẹ́wọ́ gbowó ọmọ rọ́wọ́rọ́wọ́ lọ́jọ́ alágbẹ̀dẹ ò bá rọ́wọ́ mọ́ tọlọ́kọ́ taládàá ni wọ́n máa rò lọ́nà òkú wọ́n máa ní alágbẹ̀dẹ màá ló jẹrin àwọn Ondo mẹ́ta ìlà mẹ́ta Ondo mẹ́fà ìlà mẹ́fà méje nìrè méje lògún nílé bàbá rẹ̀ Ògún alára ní jajá Ògún onírè ní jàgbò Ògún ìkọ̀lá ní jẹ̀gbín Ògún mọ́lámọ́lá ní jẹ́ èkuru funfun Ògún wádòwádò ẹja ní jẹ Ògún gbẹ́nàgbẹ́nà odògì ní jẹ Ògún wájàwájà ṣùkúṣùkú ẹja ní jẹ òní sọdún ìbànújẹ́ kó jèrè kó tó fèrè jẹ̀kọ àyándàrí àná lónìí kí ọ àṣèyí ṣàmọ́dún àṣàmọ́dún ṣẹ̀mí. Ọlọ́run ayọ̀ ń ṣe.